So, mo kí yín o. Ẹ ṣé tẹ́ tẹ́tí sí mi. Èmi náà ni o. Èmi tí yín ní tòótọ́, àìtàlẹ̀ abiyamọ. Èmi àìtàlẹ̀ abiyamọ kí gbogbo ẹ̀yin akéde mi tèwe tàgbà. Káàbọ̀ sí abala Mofeko Ede Mi nítorí kíkọ́ ni mímọ̀. Àkòrí ẹ̀kọ́ òǹkà Yorùbá wa lónìí ni òǹkà láti mọ́kànlélógóje títí dé ọgọ́jọ. Hello everyone. Aitali Abiyamo welcomes all Akedes to Mofeko Ede Mi. For today, still on counting, we will be counting from numbers 141 to 160. 141 mọ́kànlélógóje 141 142 méjìlélógóje 142 143 mẹ́tàlélógóje 143 144 mẹ́rìnlélógóje 144 145 márùndínláàádọ́jọ 145 146 mẹ́rìndínláàádọ́jọ 146 147 mẹ́tàdínláàádọ́jọ 147 148 méjìdínláàádọ́jọ 148 149 mọ́kàndínláàádọ́jọ 149 150 àádọ́jọ 150 151 mọ́kànléláàádọ́jọ 151 152 méjìléláàádọ́jọ 152 153 mẹ́tàléláàádọ́jọ 153 154 mẹ́rìnléláàádọ́jọ 154 155 márùndínlọ́gọ́jọ 155 156 mẹ́rìndínlọ́gọ́jọ 156 157 mẹ́tàdínlọ́gọ́jọ 157 158 méjìdínlọ́gọ́jọ 158 159 mọ́kàndínlọ́gọ́jọ 159 160 ọgọ́jọ 160. Well done guys. We're almost there. We're getting to 200. Well done guys. You're doing really well. Well done. So that's it guys. Keep saying it. Emma Bamiso. Keep counting. Emma Bamikao. Emma Kaunka Ilede Yoruba. Emma Bami Jelen. Emma Bami Yiri. Listen to it again and again. Keep applying it. Say it in your mother tongue. Say it in Yoruba. Yoruba is fun, rich, and beautiful. Till the next class, Akede.